kábíyèsí Adéyẹyè Ẹniìtàn ọba wa nílùú Ilé-Ifẹ̀ àìsọ máàlì ẹ jẹ́wọ́ pé ẹ kì í sọ máàlì gbogbo ẹ̀yin lọ́balọ́ba tó kù àfi kẹ́ ẹ lọ kọ́pì irú ìwà tí ń bẹ lọ́wọ́ ọba wa nílùú Ilé-Ifẹ̀ kábíyèsí Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájátù ẹ lọ kọ́pì wọn o torí pé ayé Al-Qur'an lọ sọ pé wà á sìn kàmá ahsanallahu ilayka ẹ ṣe dáadáa o gẹ́gẹ́ bí Ọlọ́run ọba náà ṣe ń ṣe dáadáa sí ẹnì kọ̀ọ̀kan yín gbogbo àwọn tí wọ́n níyàn lára nínú ìlú léyìí tó jẹ́ pé kì í ṣe ìjọba ní ń fi ayé ni wọ́n lára ẹ wo ìgbésẹ̀ tí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájátù ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé gbogbo organisation eléyìí tí ó jẹ́ pé àwọn ni wọ́n ń fowó lé nǹkan tí nǹkan fi wọ́n tata fi wọ́n télo fi wọ́n tẹ́já fi wọ́n ẹ wo ìgbésẹ̀ tí wọ́n gbé ṣé lè dá báyìí àbí ọ̀dà sọ dá báyìí àbí ọ̀dà ẹ̀yin náà ẹ wo fídíò yẹn. Ní orúkọ kábíyèsí ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì àti gbogbo àwọn ìjòyè mẹ́rìndínlógún tó ń bá Olúfẹ̀ gbìmọ̀ràn ni wọ́n ní kí àwọn bàbá lọ́jà àti ìyá lọ́jà kí wọ́n lọ jẹ́ iṣẹ́ ìfún gbogbo ọjà ní ilẹ̀ Ifẹ̀ àti ibi tí Ifẹ̀ dé dúró wípé láti òní lọ gẹ́gẹ́ bí ìpàdé tí ibi tá a ti kúrò nísìn nínú pálásì wọ́n ní àwọn ò fẹ́ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan bóyá ẹgbẹ́ onírẹ̀sì ẹgbẹ́ aláta elépo títí débi tó ń kó lè kéré mọ́ pé àwọn fọwọ́ fagilé láti òní lọ wọ́n ní ẹnikẹ́ni tó bá tún wá tún gbéra tó bá wá sọ pé òun gbé ẹgbẹ́ kan dìde pé ara àwọn ọmọ ẹgbẹ́ yẹn pé bóyá ẹnìkan ń tajà bóyá ó fẹ́ ta ọjà tí yóò wù lóye tó fẹ́ tà á tán wá mú gbogbo tí ìlú Ilé-Ifẹ̀ bá ti ṣe sí kó fara mọ́ lẹ́yìn náà wípé ó de èèwọ̀ láti òní lọ pé lẹ́yìn ìgbà tí ata ti wọ́n sẹ́yìn tó ti wá sílẹ̀ wọn ò gbọ́dọ̀ lé ata 500 naira mọ́ múrí márùn-ún àti àpò kan ẹni tó bá wá fẹ́ rà ó lè kó papọ̀ àyàfẹ́ tó wá fẹ́ ra pẹ̀rẹ̀. eléyìí tó kú tàbí tiẹ̀ etí ọ̀rọ̀ aláàtàrí àwọn fẹ́ wá láti wá bá wọn lọ́jà papọ̀ kí ara kó lè dẹ̀ wá ní ìlú Ilé-Ifẹ̀. pẹ́ta bá rí ẹ̀dá kẹ́ta tó bá lé wọn tí wọ́n bá ti rìpọ́ọ̀tù wọn tó bá ti mú ẹnìyàn á fi ìlú Ilé-Ifẹ̀ sílẹ̀ ní o òlànìkà wá sọ fún gbogbo ọjà kì í ṣe bí nìkan o ní gbogbo ọjà tó wà nílé Ifẹ̀ yìí o. ọ̀nà àwọn tó ń lọ ní ilé okú owó ráìsì pápá owó gàrí tábà gbọ́dọ̀ méje ń bẹ̀ wọ́n náà tábà ti mú owó òyìnbó lọ. ìgbésẹ̀ tẹ́ ẹ gbé yìí ó jẹ́ kó yé wa pé ẹ dángájíá ẹ kójú òṣùwọ̀n ẹ sì tó àṣẹ pa ọba tí ọba ti tó àṣẹ pa kó fi orí ìtẹ́ sílẹ̀ kó kúrò lórí oyè ọba tí bá ń dà lúrú kó kúrò lórí oyè ẹ jọ wá lójú púpọ̀ o ìgbésẹ̀ yín ó fi hàn wá pé ẹ fẹ́ràn mẹ̀kúnnù ẹ dákun gbogbo ẹ̀yin lọ́balọ́ba tó kù ẹ̀yin náà ẹ gbérù ìgbésẹ̀ yìí nǹkan tí wọ́n jù ara ní àwọn èèyàn ẹ bá wa gbérù ìgbésẹ̀ yìí kí àṣẹ ó lè wà lẹ́nu yín kẹ́ ẹ lè máa rí àṣẹ pa láàrin ìlú gbogbo ẹni tí bá ti ń ṣe ìfẹ́ mẹ̀kúnnù yóò máa ráṣẹ pa ọlọ́run yóò máa bá wa dúró tì ọlọ́run ní fi ń sílẹ̀ o assalamu alaikum warahmatullahi wabarakatuh.